Bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́ yìí mo fẹ́ sọ̀rọ̀ àmì di fẹ́ ìdàkùn àti yín lọ́rùn ni. Ẹ mọ̀ pé fẹ́ ìdàkùn ló máa ń tú àṣírí. Èmi gan láṣírí tí mo fẹ́ tú nípa yín tí ó dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé kò sí gbẹ̀gbẹ̀ gbẹ̀rígbẹ̀ ló wà tí bá dé kò du ó máa bá tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí ló tọ́ máa bá. Àwọn tèmi dẹ̀ mọ̀ mí pé èmi ò ń ṣe alágàbàǹgebè èèyàn bọ́rọ̀ bá ṣe rí ni mo ṣe máa sọ tí mo bá wá sọ. Ẹ̀yin èèyàn wa, arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán ní òṣèré tíátà ní òṣèré fíìmù Yorùbá ó ti jáde ó ti wá tú àṣírí bàbá Ìjẹ̀ṣà o lórí ọ̀rọ̀ tí ó ń lọ lọ́tùn lósì. Ó tú àṣírí rẹ̀ o. Ẹ̀yin tèmi, àṣírí ńlá ni arákùnrin yìí tú. Ẹ jẹ́ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí kí ẹ lè gbọ́ gbogbo àṣírí tí ó tú. Ẹ jẹ́ ká gbọ́, ẹ jẹ́ ká wò ó dáadáa. Àwọn tó bá bá fídíò yìí pàdé kẹ́dẹ̀ bá mi táàgì bàbá Ìjẹ̀ṣà náà tó bá rí pé òótọ́ ni mò ń sọ wọ́n máa gbé wa débẹ̀ ní comment section. Ṣé ilé àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Princess àti Ìyábọ̀ Òjó tọ́ràn yín ní state. Tọ́ràn yín ní state. Ẹ mọ̀ pàtì bàtẹ́ ti state dé ní gbogbo ẹ ti ń plẹ̀plẹ̀ ní gbogbo ẹ ti ń dùn ló ti ń dán. Yes, ibi tí mo wá ń lọ gangan lélẹ́yìí. Ibi tí mò ń lọ gangan lélẹ́yìí. Ṣé rí ìgbà míì orí máa ń fìyàn pamọ́ o káyé má bàa fi pamọ́. Bàbá Ìjẹ̀ṣà àṣẹ yìí máa ń sin Ọlọ́run. Àṣẹ ní Ọlọ́run tẹ́ ń sìn tẹ́ ń ké pè. Ẹ̀ ń sin Ọlọ́run ní kọ̀rọ̀. Àṣẹ yìí ń sin Ọlọ́run ní kọ̀rọ̀. Ẹ̀ ń sin Ọlọ́run ní kọ̀rọ̀. Ọlọ́run yẹn wá dá yín lóhùn ní gbangba. Ọmọọba jẹjà ìgbà míì orí máa ń fìyàn pamọ́ kí bí ewu kó fi lè ré kọjá kó lórí èèyàn. Gbogbo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wà ní state o mo yá artist tó ti kọjá lọ. Mo yá artist tó ti kọjá lọ. Ìwọ náà ń sìn tó ń pass through àwọn nǹkan kan lọ́wọ́ báyìí tó bá ti jẹ́ pé o mọ nǹkan kan pa ẹ̀ tínú ẹ̀ mọ́ tọkàn ẹ̀ mọ́ mo nígbàgbọ́ pé lẹ́yìn gbogbo wàhálà yẹn tó bá ré kọjá lórí ẹ̀ ìdùnnú ló kù, ìgbéga ló kù, ayọ̀ ló kù. Torí pé kàkà kọ́ mọ́ olóore jísìkò tó ń gbà míì mọ̀nàmọ́ná máa ń ti ṣe ọwọ́ ẹ̀. Ìyẹn ọmọ olóore tínú ẹ̀ náà mọ́ o. Ọmọ olóore tóun náà ò ní kọ́lọ́fín kankan nínú. Ọmọ olóore tóun náà ò ní kà kankan nínú. Bí irú bàbá Ìjẹ̀ṣà yìí wọ́n lọ jẹ ìyà tí ó mọ̀ di ìyà ìmọ̀wọ́ ìyà ìmẹsẹ̀ àṣorí fi wọ́n pamọ́ síbẹ̀ ni. Orí lo Princess ó ló Ìyábọ̀ Òjó ó fi bàbá Ìjẹ̀ṣà pamọ́ sí state. Ẹ wà tìgbà tí bàbá Ìjẹ̀ṣà ti jáde láti state ìdùnnú ṣubú láyọ̀ ni. Ìdùnnú ṣubú láyọ̀ ni. Bàbá Ìjẹ̀ṣà àṣẹ yìí sin Ọlọ́run ní kọ́nà. Ẹ ń sin Ọlọ́run ní kọ̀rọ̀. Àṣàṣírí yín nìyẹn. Ẹ ń sin Ọlọ́run ní kọ̀rọ̀. Ọlọ́run wá dá yín lóhùn ní gbangba. Ó lọ fà ọmọọba dá tí ẹ mọ̀. Gbogbo àwọn ẹ̀yin tẹ́ ń jẹ́ ìyà ẹ̀ṣà ẹ̀mọ̀dí náà báyìí ẹ lọ fọkàn balẹ̀ ẹ máa gbọ́ lọ́nga. Adùn ló máa gbẹ̀yìn ewúro yín láṣẹ Èdùmàrè bó ṣe máa jẹ́ nìyẹn. Mo ló lọ fà Ọláyínká bàbá Ìjẹ̀ṣà dá tí ẹ mọ̀ káìkàì.